Upgrade your viewing experience on YouTube. You can now enjoy sharper images and vivid colors by adjusting the video quality settings. Now click on Settings, select Quality. Click on Advanced and select the High Quality Video settings. Enjoy your movie on APATATV+. Omilaye, Omilosha, ẹni bá bomi sọ̀tà, irú wọn ní ríjà o. Ẹ dúró bẹ̀, ẹ mú, ẹ kì í, àjẹrẹ ríjà o. Sórí ilé tí mo fi wáyé gangan ni wọ́n sọ̀rọ̀ parí o, òun la bí tí ń bá ní gbélé. Mo sáré tètè kó wá jáde lé. Ẹ̀fúùfù lẹ̀lẹ̀ òde, sáré tètè kó wá bá mi lé pàdé. Èmi jẹ́ mọ̀ ní. Ọ̀gá, tó bá jẹ̀mí ìbẹ́ ìjọ ọ̀run làlà ló ń lọ. Kí ló ní kí ni rí kẹ́ ní gọ̀ǹgọ̀ tèmi gọ̀ǹgọ̀ fún mi? Kí ló mú yẹn ṣe fún mi? Ṣóhun nìkan ni, ṣóhun nìkan. Ọmọ àgbẹ̀ mi kò dárò. Ọmọ àlùkò mi kókò sùn. Kí ló ń bá ṣe dára? Iṣẹ́ kọ̀ọ̀kan mi. Ọmọ dàbí. Ní sùúrù mà ní kí màdàmú á fún ẹ ní cash. Ó fẹ́ owó. Ẹ má wọrí, ẹ̀yin mọ̀ wọ́n ti. Ilẹ̀kùn ilé agbára ti tì mọ́. Òbóje fọ́pọ̀ mi sọ́ọ̀bù. Wọ́n jẹun. Òbóje fọ́pọ̀ mi. Ọkọ̀ mi jẹun sọ́ọ̀bù. Mọ́tò ń ṣe o. Mọ́tò ń ṣe o. Wọ́n sanwó o. Bí àbá ti sanwó mi lọ́kọ́ jà mí kó wájú rẹ̀. Wọ́n á gbé ká jà mí. Kí ló fẹ́ fà bẹ́ẹ̀sì? Ó bẹ̀ mí kémi mu gàrí o. Ẹ wò tẹ́ ṣé ń wò mí. Ọ̀dọ̀ Àlàkẹ́ mi ti ń jẹun sí. Bàbá, ọ̀nkú, ẹ̀yin lè fẹ́ náà ni. Ẹ̀dùn náà ṣe ọmọ òfin táyì ìfẹ́ náà. Ẹ má sọ lẹ́nu. Lẹ́yìn tí ń wẹ̀ láàrin ọjà. Ibikíbi tó bá wo ní kálukú ló ti wẹ̀. Á fọwọ́ kàn mí. Wọ́n ti dẹran wọ́n. Yé! Ọmọ ẹ̀kọ́ bá mi. Ọmọbìnrin. Bébí wọ́n ní báwo bá rí ẹnu àwọn ọmọ ń wo ni. Ọkàn ń dá wọn nǹkan nù ni o, ọkàn ń dá wọn nù ni. Ìyá ń jẹ nǹkan lọ́wọ́ ni. Torí bí yàrá yìí lè parí nǹkan tó ń jẹ lẹ́nu. Ìwọ ló kù tí ó nà ọ́ gan. Tiwọ́ àtàlálẹ̀ yín ẹ lè mọ̀ wo eléko kẹ́ ẹ fi kìbẹ́tì kẹ́ ẹ sọ̀rọ̀ ayé ń jẹ tí èmi ti ní yìí gbà kankan ìyá àtàkẹ́. Kò sí fún àmọ́ à ń sáré à ń kánjú mo ní sùúrù kankan. Kí ẹ wá kílẹ̀ tún dá sọ lọ́tọ̀. Àwa mẹ́ta ni bó lẹ́tí mọ́ dá sọ. Ẹ mọ̀ pé mi yàtọ̀ sí wíìlì. Ẹ lè gbogbo bẹ́ẹ̀ ti pamọ́ lẹ́ o. Kí ni? Kí n lá ní. Kí ló ṣe yín? Tí kí ni fi ṣe? Tẹ́fí inconvenient ara yín. Sí bára mi ni. Láàrin èmi àti iṣẹ́ wa comfortable bẹ́ẹ̀ ṣe ṣe yẹn. Sára àti ẹni. Láìpẹ́ owó jù. Wọ́n ẹni mo láìpẹ́ owó jù. Agbódìndín ẹ̀mí ẹlẹ́rìí ìlú ẹ̀. Ọ̀sán pé mo láìpẹ́ owó jù. Ṣé àkàngbẹ̀mí ẹ̀ fún lọ? Kílẹ̀ wò ó ti fògùn síbẹ̀ ò fẹ́ disappear. Pẹ̀lẹ́. Wà lọ́jọ́ máa ṣáájọ́ máa disappear. Ó lè ní. Ó máa tọ́ o. Ó máa yẹ o. Mo ló máa tọ́ o. Ká kíyèsára. Torí pàǹṣá ò fúnra ó jáná
mo lájà ò fúnra ṣóun lájà ájì onílé ò fúnra. ṣe gangan ni ìyọ̀n ìgbó bí tẹ́lẹ̀. ẹ mọ̀ ń bọ̀ mo fẹ́ sáré dé. ẹ pẹ̀lẹ́ ẹ kúṣẹ́ àwọn ọ̀rẹ́ aráàlú nù àwọn ọ̀rẹ́ aráàlú. wọ́n ṣiṣẹ́ takuntakun. ibo lẹ ti ń bọ̀. à ń bọ̀ láti ọ̀dọ̀ wa ń bẹ̀ wọ́n a fẹ́ dé jọ́sán a fẹ́ ra súyà tí n bá ń bọ̀ ń bẹ̀ iná ra bọ̀ sẹ́gbọ̀n. pẹ̀lẹ́ bàbá ẹ wá ṣíbùtì. kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ mọ̀ tètè lọ kó ní súyà ń tó kúlòsì. ẹ wá ṣíbùtì kẹ́lẹ̀ tètè lọ́nà ni ẹ jẹ́ ká wo nǹkan tó wà níbùtì. àbí sáwà máa lè láì. bàbá ẹ wá ṣíbùtì. ọ́físà ṣé kí n bá yín wá àwọn kẹkàn físà lálẹ́ kẹ́yìn náà fi ṣe. ẹ má ṣe yọnu ẹ wá ṣíbùtì. nídìí pọ̀ béèrè ọ̀ fún wọn lẹ́sẹ̀kẹsẹ̀. bàbá ẹ ti ń pẹ́jọ wá ṣíbùtì. ọgbọ́n ní sí wọn àfi ká bọ́lẹ̀ àwa sí bùtù. ẹ gbọ́ lẹ́yìn tí mo sọ ọ̀dà ọ́físà ṣe mọ̀ pé ìgbà àsìkò tútù báyìí ẹ níjọ. ẹ lọ ṣíbùtì ẹjọ́ yín ti pọ̀ jù. mo rò pé tá a bá ti ń bọ̀ ká bá yín ra ṣúgà bọ̀ ká sì. manager. hello Mr. Man ẹ respect ara yín. mo ti wà. ẹ respect ara yín. ọ́físà okay. ẹ pẹ̀lẹ́. ẹ kálẹ́ sà. ẹ rà màdà. okay. ẹ ṣíbùtì. ẹ ṣíbùtì. wọ́n ní ṣíbùtì. ọ́físà ẹ wo ara girlfriend mi ò yá sáré fẹ́ ra oògùn fún ní junction. bẹ́ẹ̀ ni sà mo lọ sà. àwọn náà ṣètò láti dá lójú ẹ ṣíbùtì. ó fẹ́ ra ṣúgà tó yọ sáà. bàbá ẹ ṣíbùtì yìí. kókó jẹun kó tó lò. ṣé ọkàn wà ní bùtì tẹ́fẹ̀ ṣí ni. rárá kò sí nǹkan bẹ́ẹ̀. open this boot please. a nínú arábìnrin. bàbá ẹ ṣíbùtì. ó yẹ ṣíbùtì. ẹ mọ̀ sèré kéré o. Mr. Man corporate ọ̀hún kò ní. ẹjọ́ mi kọ́ o. Go down. Go down. If you move, I'll shoot you. Go down. ọlọ́pàá ẹ arrest wọn. wọ́n fún mi ní poison jẹ ní àtẹlẹ́yìn tó sùn sílẹ̀ lẹ́yìn. wọ́n rò bí mo ti kú mi ò kú o. ẹ arrest wọn. ọ̀gá wíìlì. ẹ dákun ẹ fún ilé pa. ẹ fún ilé yìí pa. ẹ fún pa yóò jì ẹ fún pa yóò jì. ẹ má fún ipa ẹ̀yìn ní bọ́ máa yé. ẹlẹ́dàá mi o. Mr. Kasali kí ló ṣẹlẹ̀ kí ló dédé park lójú ọ̀nà a ní ọ̀nà làwa yìí náà. manager ọkàn mi ń sọ nǹkan kan ọkàn mi ń bá mi ọkàn mi àjọ ń fa nǹkan kan lọ́wọ́ ìní àtọkàn mi àjọ ń fa gidi. kí ló kàn yín fà torí Ọlọ́run. Mr. Kasali ṣe ti bẹ̀rẹ̀ ṣe ti tún bẹ̀rẹ̀. ẹ dákun ó ṣeé ṣe kọ́lọ́pọ̀ mú wa lálẹ́. ó ṣeé ṣe ká jẹ́ tán ká họ́ bó lálẹ́ kọ́lọ́pọ̀ mú wa. gbogbo ẹ̀rọ irú ọkàn yóò ní ṣe kí ló dé irú ọkàn burúkú. ẹjọ́ mi kọ́ ní tèmi rí tára mi ń sọ ní ọ̀pọ̀lọpọ̀ everybody ó ti mo rí nu ẹ wá mọ tèmi rò torí pé bàbá ní ká mọ lọ èmi rò pé bóyá tó sí níbi tẹ́ ẹ sọ ni ó ṣeé ṣe ká mọ parọ́ ká mọ jalè kọ́lọ́pàá kó wa. èmi wá wò pé sí kò síbòmíì ládùúgbò ìta kan tiẹ̀ lè wọ́gbọ́n dá sí kinní ni. ẹ̀yin láládùúgbò yẹ kẹ́ ẹ mọ gbogbo kọ́nà kan náà. ẹ wò ṣé kìí ṣe pé fẹ́ gbẹ̀yìn bẹ́ẹ̀ bọ́ jẹ́ báyìí ọ̀rọ̀ tẹ̀ ń sọ lẹ́nu yín kó pa. ó ti pọ̀ jù náà. ẹ gbà mí o lórí wípé kí gbogbo wa má bàa ní ṣíṣù ni mo tún fẹ́ gbẹ̀yìn bẹ́ẹ̀ bọ́ jẹ́. ọ̀dà o dey play. kí ló wà lórí ìpàdé ṣe báyìí. rẹ̀ ń pè mí láìjà gan bí ẹbí tá a wá iná kankan páàkì wọn ni kásá drop ẹ̀ síbí. ẹ ronú dáadáa báwọn. ẹ wo ó máa wọ́ọ̀kì o. obìnrin ẹ dé o ẹ má fẹ́ yín òkè bá gbogbo ẹ jẹ́ o ó ti wọ́ọ̀kì o. ó yá o ti wọ́ọ̀kì ó Mr. Kasali ó ti wọ́ọ̀kì ó yẹ páàkì wọn lẹ̀. èmi ò lè ṣẹ̀wọ̀n. Ọlọ́run ní jẹ́ èmi náà ò lè ṣẹ̀wọ̀n. yóò dà fún yín o yóò dà fún yín o yóò dà fún yín o. ẹ páàkì wọn lẹ̀ kásì mi máa wà òkè náà. ànírà burú o. a gbọ́dọ̀ sọ àwọn èèyàn báwọn ọlọ́dẹ bá lọ rí wa ń kọ́. àgbùjọ pẹ̀ ń bí náà. èmi mọ̀ pé dájú báyìí o. ọ̀gá ìjẹun kánú wọ́n jẹun wò ẹ̀rọ báyìí
ìwà ṣàrà gbé wọn gbé. Ẹni orí yọ òdìlé o. Mr. Kasali ó yà. Ẹni orí yọ òdìlé. Ẹja gbà mí. Bàbá ní ká gbà mí tá gbà wá. Àwọn ẹlẹ́tì mọ̀ sọ wá mí. Ẹja fèsì báyìí ọ̀nà náà ni ọ̀nà ni. Hello, sir. Good morning, sir. Morenikeji ni, sir. Good morning. Good morning, sir. Morenikeji ni, sir. Ilé tí mọ́? O mọ̀ pé ilẹ̀ tí mọ́ látàárọ̀. Èmi máa ti dé látàárọ̀ because mi ò fẹ́ kí manager sọ̀rọ̀ sí bọ́ ẹ máa ń sọ̀rọ̀ sí mi. Kò yẹ. Gbogbo àwọn rooms tó wà empty like room tí ó sì customer bẹ̀ gbogbo wọn ni mo ti clean. But babe, mo dé room Mr. Williams. Mo dé ń kọlẹ̀kùn látàárọ̀. Wọn ò ṣílẹ̀kùn. Ṣé o rí wọn tó jáde or something because kò yé mi. Mr. Williams náà. Mr. Williams tó wà ní wọn. Wọ́n wà ń bẹ̀. Kò sí bẹ́ẹ̀. Tí kò lẹ̀kùn wọn látàárọ̀. Wọn ò sí ń bẹ̀. Wọn ò sí ń bẹ̀. Ó dẹ̀ kán lẹ̀kùn. Látàárọ̀. Ọmọ ológun kú ni kìíní tí mo mọ̀. Ṣé ló rẹ̀ mí tẹ́ kí mo mú tọ́ báyìí? Egun mi weak ni. Ṣojú láti sọ pé o ò rí wọn tó jáde or something. Ta ló fún ẹ ní nǹkan tó mu? Ṣé kìíní? Manager ló fún ẹ ní drink yẹn so bó ṣe mú o wá ń sùn. Bó ṣe rí ó kọ̀ pupa ni o. Oró inú ẹ̀ ò dá. Ó weak gbogbo. So ọmọ ní ò rí Mr. Mi ò rí. Kò lè tó yẹn ó ṣe dojúrú báyìí. A dẹ̀ máa lọ sí ọ̀dọ̀ gẹ̀tìmá. Ní Mr. Williams òun aṣáàrí wọn. Ó jẹ́ ká sáré lọ sí ọ̀dọ̀. Ó dẹ̀ ṣọ̀kù gbà ọ̀ jáde. Àní mo ti gbà tí ìbá gbà mí ni mo wá jẹ́ MP báyìí. Mo ti wà mí látàárọ̀, mo ti dé tipẹ́. Ẹ̀nà àwọn ìgbẹ́ kí ló ń jà sọ̀rọ̀ sí mi lẹ́yìn mi ìjà rẹ̀. Wọ́n ṣàdúró dà lọ́dọ̀. Dé lọ́dọ̀ security. Ọlọ́run ẹ̀mí mímọ́. Ìmúra ẹni kéjú mà yẹn lé ni. Àbí mi ń pẹ́ ni. Wọ́n ló pẹ́. Ó ga àbòsí ẹ̀ pọ̀ ọ̀rẹ́ manager. Ó yà lẹ́yìn. Ẹ̀wọ̀n ẹ̀kẹ́ mi náà sáré change aṣọ mi pẹ́lẹ́. Sir, Morenikeji ló call attention mi láàárọ̀ yìí. Ó sọ wípé Mr. Williams ò sí ní hòtẹ́ẹ̀lì. Èmi náà dẹ̀ lọ wò ó tòótọ́ láti confirm. Ilẹ̀kùn wọn wà ní títì.
kò ń ṣe wípé wọ́n drop key wọ́n rò pé báwo ni customer ṣe máa kúrò lótẹ́ẹ̀lì láì sọ wọn ò tún mú key lẹ̀ wọ́n mú key wá lọ so mo ṣe ní kí wọ́n bá yín pé bóyá ẹ mọ̀ ń pẹ́. I must commend your efforts. Truth be told, man yìí inform me pé àwọn fẹ́ lọ sí meeting for 3 days. Yes. Ìyẹn mo dẹ̀ fi allow wọn kan mú key lọ because wọ́n fẹ́ kán débi ẹrù wọn. And as a matter of fact, wọ́n ti fún wa ní advance payment for good 1 week. 1 week? Yes. Owó tó ṣì san ó ṣì máa tó 2 days kó tó láà so wọ́n tún ti san up front. Irú àwọn customer tá à ń gbàdúrà fún mi àwọn alálùbáríkà customer. Bẹ́ẹ̀ni, and he's such a nice man, very nice man. A very nice man. Ẹ wò sá, ṣé kí n má parọ́ fún yín? Wọ́n àìtẹ́ fún mi lánàá yẹn, ó disturb mi gan-an. Ká ní mo mọ̀ kó máa disturb mi bẹ́ẹ̀ yẹn, mi ní mo sùn lọ ní kí tó tají báyìí ilẹ̀ ti fẹ́ mọ́ mo ní ó worry mi gan-an, but ó nice, kò bá dùn rárá. Lẹ́yìn pé wọ́n ní ọba ẹ̀ lára mi, gbọ́dọ̀ máa sọ fún yín pé kẹ́ máa mú nǹkan tó dáa. Tí bá ti ń jẹ nǹkan tó dáa, ẹ mú nǹkan tó dáa. Nǹkan tó dáa mo fún ẹ mú lánàá yẹn. Oh, I used to it. Tí bá ti wà ní off next, bàbá mi gẹ̀ tí máa ṣe mu díẹ̀díẹ̀ máa fi sùn. O ti fẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn. Gbádùn. Kò sí wàhálà we are game anytime. Thank you, sir. All right. Yes, sir. Mo ra ṣiṣẹ́ o. Sìkìsìkì máa mi owó dé owó yálé mi ò ọmọ yálé. Ó pọ̀ tó bá ń gbọ́ pé ọ̀pọ̀ jù sórí owó tó ń bọ̀ àgbọ̀n gbẹ sórí láìpẹ́ láì jìnnà bá ti wà wọ́n bẹ̀rẹ̀ sí ká mi mọ́ olówó àdúgbò wa olówó street wa olówó state wa olówó country wa ọtí ìmọ̀ ọkọ tó fẹ́. Dákun mọ́ bínú sórí nǹkan kan yà mí lẹ́nu kí ni ń ṣẹlẹ̀ gangan kí ni ń fẹ́ sẹ̀ torí nígbà tó ń sọ̀rọ̀ ẹ̀ ń sìkìsìkì mọ́ mi owó dé ṣé ọlájọ kan tó fẹ́ gbà ní àbí cooperative tẹ́ ń dá ní ọ́fíìsì yín ṣé ó ti kàn wọ́n náà ní báyìí tán. Ìṣe ọmọdá o ọmọdá kéèyàn bá ṣe múlẹ̀ báyìí o. Kí ló rí? Sórí gbogbo ẹ̀ tẹ́ bá ti bá ṣe múlẹ̀ bí ẹgbẹ́ ṣùgbọ́n àwọn èrò kéékèèké báyìí ni wọ́n wá sí yín lórí. Sọmọ ọmọ tó jẹ́ pé ìṣẹ́ wọn fi tọ́ láti kékeré ó ti ìṣẹ́ náà lọ fi dàgbà lágbolé títí tó fi relé ọkọ gbogbo ẹ̀ báwọn. Tó jẹ́ pọ́pọ́ tó fẹ́ náà ìṣẹ́ náà fi bí òun náà fi tóun náà dàgbà tóun náà fi fẹ́ yàwó ń tẹ̀. Gbọ́lọ́mọ iyún gangan ni wà kí n jẹ́ kórìí yín ó ro nǹkan tó háì. Irú owó lọ́rùn pé mò ń sọ náà ọ̀ ń sọ̀rọ̀ pé ṣé mo gbàjọ ni àbí cooperative. Àwọn ohun tó dárúkọ wọn ń bẹ́lẹ̀ gbòòrò owó tèmi sọ ni o. Owó kékeré kọ́ la sọ yìí owó tó lè yà ní wèrè mọ̀ sọ. Gbogbo olórí ẹbí yín tó jẹ́ pé wọ́n ti dàgbà wọ́n ti wà ní 105 fún un tí wọ́n bá fojú kan rú owó tí mò ń wí wọ́n yà wèrè ni. Bábílíkì. Ọpọlọ wọn ò lè gbé owó ńlá là ń sọ yìí. Bórú owó bàbá fi lè yọ olórí ẹbí wa ń wèrè àwọn tó dàgbà tó wọ́n lé yín wọ́n kù náà. Anyhow owó sálẹ̀ mi ń sọ ń pa. Dùnú sí kìí ṣe pé ọtí gbòsè lọ́wọ́ ajíjú. Owó tá à ń sọ yìí ogún owó òràn ẹni bá sẹ́sọ̀gàn ò lè lówó tó mi pẹ̀lú tí mò ń sọ. Owó tí mò ń sọ. Ọmọ làṣẹ̀ṣì kọ́ńbọ́ọ̀dù pátá mi kankan ọmọ gbọ́dọ̀ sọnù nínú ilé. À ń sọ̀rọ̀ owó gidi ọ̀ ń sọ̀rọ̀ pátá sẹ́rù pátá irú pátá ẹ̀ tiẹ̀ ń owó wo ló rò pé yóò mú wa náà. Owó gidi ni. Irú owó gidi irú ègbò ọlọ́run kọ́kọ́rú pátá rẹ̀ 100 lẹ̀ kò lè mú owó tí mò ń sọ wa. Dákun mọ́ tún ro àyípadà sí burúkú fẹ́mi o. Ní pátá tèmi wọ́n ń di àpadà sí aburú ni kó dowó gidi. Owó wo nìyẹn ọdí fíyún lẹ̀ tí owó táwọn yìí bá dé tán nìsín wọ́n ṣéǹgì gbogbo mẹ́ntálítì rẹ̀ hàn. Torí pé wọ́n mọ̀ kó gbogbo àdúgbò yìí ọ̀ní gbé ibi tó ń gbé yìí mọ́. Gbogbo ètò jẹ́ pé wà táwọn ìyá junior àwọn ìyá grace gbogbo ńlẹ́jọ́ mọ́ ń ṣèké òsì nínú kọ́ńpáàdì ọ̀ lè rí irú wọn mọ́. Women string là ń ṣe èké òsì. Ọ wà á lọ sí ọ wà á mọ gbérú irú VGC tàbí Banana Island ó bá wọn nìkan lè kó la Àbújá ibẹ̀ ní wàá wálé àbí irú kò yọ nísìn àdúgbò tó jẹ́ pé àwọn èèbó lẹ́jọ́ mọ́ lajú ríra yín láàárọ̀ bọ́ bá sílẹ̀kùn ilé rẹ̀ báyìí táwọn náà sì tún wọn báyìí ẹ̀kọ́ ọmọjọ kíra ẹ̀ lọ́kàn ni good morning my labour good morning my labour bọ́ bá jù sí wọn báyìí àwọn náà jù sí wọn padà good morning my labour. Mo lájọ mọ̀ sí good morning. My labour bẹ́ẹ̀ tí mo kíra yín nù kí ló ṣẹlẹ̀.
ayé kékeré kọ́ mo fẹ́ gbé ọ jẹ o tọ́jà pé bọ́ọ̀ bá jẹun àárọ̀ báyìí ọ̀gùn pílẹ̀nì lọ jẹun ni. èmi ìdààmú ara mi torí kẹ́ni. lélẹ̀ ní tẹ̀bà tí ń sáré múlá lásẹ̀pọ̀ sí ní sàmọ́ ọ̀gùn pílẹ̀nì ọlọ́mọdé mi ò rí wàhálà èmi ìfẹ́ rú owó bá wọn tó lọ́yìn tó bá tiẹ̀ bọ̀ kún ìjìyà ọ gbọ́dọ̀ jọrọ rẹ ni mo bọ́ jìyà mo sì gbọ́dọ̀ jọrọ rẹ ní iye sí wàhálà. obìnrin tó rí rẹ bá gbà ni torí pé obìnrin mi wà yóò bọ̀ kún ìjìyà ìwà ọwọ́ rẹ ò sì ní yóò dúró jẹ́ ò lè burúkú lọ́pọ̀ kò yọ nísìn bó bá yẹ pé àwọn ìwà gbèrè tí kò wá lọ́wọ́ olúwa rẹ̀ wọ́n fẹ́ lómi le ó jàre ọmọ sí sí. Dádì mi kí ló dé tí ẹ fẹ́ ya abáramọ̀rẹ jẹ? Dádì ẹ má kánjú lálẹ́ gbóná kó dáa. padà kọ́ parẹ́ bí sùn ó fọwọ́ gbọ́n lójú mo dáná Àlíà ọ̀rọ̀ rẹ o Àlíà bó ló torí kíní tó wọlé ní ìsìn. ọmọ mi kíní bóòlà gbò sára rẹ yá ó sì apọ̀ ọmọ mi kíní tí ò sí wàhálà fún un. ọmọ nìyún náà pẹ̀lú bí tí ń ṣe o. I go explain tire. All explain tire, no evidence ní ìtòkù sí kí ló dé bí tó ń fẹnu bú púpọ̀ wọn tèmi ọlọ́run ní jẹ́mi orí wàhálà ọmọ ọlọ́mọ mi. Ṣé o gbọ́n tí ń sọ jáde lẹ́nu? Mo bó fún wọn ní bí ó rí nǹkan ṣe ó sì sọ fún mi. Sábọ̀rì. Ọmọ ọlọ́mọ mi. Ọmọ tèmi èso ọmọ àlè. Ọmọ tèmi èso ọmọ àlè. Alọ́mọ tèmi èso ọmọ àlè jẹ́ ẹ̀rán ọ létí bó o bá ti gbàgbé. Tó o ti gbàgbé ìtàn ní tó nígbà tí wọ́n wà 5 months tí o bí o bá ti sọ̀rọ̀ báyìí ìwọ dàbí ìkéré gbé yaba ni bó o bá ti ṣe ábà ìyá rẹ̀ ojú ọ̀nà ẹ̀gbọ́n ni pé kọ́mọ sọ pé ẹbọra rèé so ìwọ lọ́jọ́. Irọ́ o èmi bẹ́ngbà mo wà kékeré ni. Ọmọ mi náà bẹ́ẹ̀ ni. Eléyìí ọbẹ̀ o tó bá sọ pé monitoring spirit àwọn ẹ̀mí burúkú ti ń tẹ̀lé kinu. Ibi ń bọ̀ sọ gbèsè ayé rẹ̀ ló ṣe sọ fún oyún sí àlè. Ọ̀rọ̀ kò sí láburú ọ̀rọ̀ yẹn méjèèjì ti yé mi Ọlọ́run ti ṣe owó ti dé tán báyìí wọ́n mọ̀ bí ti sọ̀rọ̀ yín àlejò gbé pọ̀ àlejò gbé wọn. Ọ̀rọ̀ tó sọ ní ìsàn ń sí ni àbọ̀ ń sí rè. Méjèèjì méjèèjì yà mọ̀ sí ọ. Torí tí ì bá ṣe bẹ́ẹ̀ ọ sọ fún mi pé àlejò gbé pọ̀ nígbà owó ti fẹ́ dé tó ń gbóòórùn owó. Tóbi. Mọ̀ wá. Kí ló dé kọ́ mọ̀ mi mọ̀ wá. Don't come. Don't come. Kìlọ̀ ó ní gbẹ́kẹ̀ ṣayé jẹ́jẹ́. Mọ́mì. Kí ló ṣe? Mo wà òkè mọ́. Ìwọ yìí wà òkè. Ìwọ yóò wà òkè. O wà òkè rárá. Kí ló ṣe ẹ́? Mo wà òkè mi mo fẹ́ bèbè mi. Níwọ tí mo ti pè láti inú kitchen látẹ̀kọ́. Mo ti pẹ́ tó ẹ̀mẹ́rin tó dáhùn títí mo fi dé pàkọ́ ẹ̀. Kì í ṣe ní ọjọ́ ìsinmi tó máa ń fún yín níbi iṣẹ́. Èyí tó wá yẹ kó jẹun kó bọ́ sórí bẹ́ẹ̀dì kó sùn kó nà rẹ̀ kókó ẹ̀ balẹ̀. Èyí yẹn gangan ló wá jókòó tó káwọ́ gbénú tó ronú bíbá ó dẹ̀ ló wà òkè. Kí ló ṣe ẹ́? Ewu mú inú mi ò dùn mo wà bothered. Ó ní kọ́sítọ́mà kan tó wá lodge sí hòtẹ́ẹ̀lì wa. Ó dẹ̀ sanwó fún 1 week. Ó ṣe pé 5 days lánàá ni. Mo dẹ̀ ní kí n lọ check wọn wò nínú rúùmù àti máa fi débẹ̀. Máa yìí ti lọ. Kò jẹ́ ní lówó. Àwọn alájẹ wọn lówó owó 1 week náà san 5 days náà lò. Ṣé rí o? Ẹ̀yin lẹ jẹyàn lówó. Ó tún wá lò wà bọ́dàdì. Ṣé kó má lọ lé ẹ̀ ni? Àbí o mọ̀ pé kò sí bí àjò ṣe fẹ́ dùn tó nílé ò ní padà lọ sílé ẹ̀. Ẹlẹ́lẹ́ni ti padà lọ lé ẹ̀ nìyẹn. Èmi tí tó bá tiẹ̀ fẹ́ lọ lé mi fi bóyá kó tiẹ̀ lè sọ fún mi àbí kó tiẹ̀ sọ fún àwọn èèyàn pé àwọn fẹ́ check out o because mo ṣe débẹ̀ tí mi rí wọn yẹn I just feel bothered. Ó dẹ̀ dá ẹ lójú pé mo jẹ́ lówó. Rárá o. Èmi ò fẹ́ wàhálà àwọn ará ibiṣẹ́ ẹ o. Mo jẹ́ nílò. Ewu wà ń tiẹ̀. Ẹlẹ́lẹ́ni ti ṣèwọ̀nba tó máa bá yín ṣe. Ó tún fowó lẹ̀ fún yín kódà yín lẹ̀ ṣì ń jẹ́ lówó báyẹn jẹ́ nígbà tí yàn sanwó ọjọ́ méjì tó lọ́jọ́ 5 tó lọ owó ọjọ́ méjì kọ́ kì í ṣe kọ́ńpínì yín ló gbà.
yẹ kó tiẹ̀ sọ pé àwọn fẹ́ check out tó èyí má dẹ̀ mọ ìdíyàn tẹ̀lé. wo mo ti dáná tán látẹ̀ nǹkan mo ti gbóúnjẹ kalẹ̀ yá ló gbóúnjẹ kò jẹun kó wábì kan lọ sí ẹ̀mí ẹ̀ sí kó tó máa darí ẹ̀ láàmú ó dẹ̀ wá kó mi lẹ́mìí sókè mo ṣe bí nǹkan burúkú kan ti ṣẹlẹ̀ ni ṣó wà ní jẹun ni. Ká tó sọ̀rọ̀ máa jí olówó tó lè sẹ́ńdọ̀ lọ́wọ́ máa jí olówó. Ẹ wo sẹ́rí ó dá kéèyàn lówó láyé kí ló dé tẹ̀ ń gọra yín tẹ́ ẹ̀ tún mọ́ wa kájọ ṣe fàájì lọ ẹ gbà wọrí gbogbo tẹ́ bá rà bílọ̀ mi ni. Mr. Kasali èmi kò pè wá. ẹ má jà parọ́ àwọn ọmọ yín wọ́n gùdù gan o gbogbo wọn gba nǹkan sára tán báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní jó wọn sóríṣiríṣi àwọn ọmọ dáadáa lẹni wọ́n misbehave dáadáa náà mi dùn sí wọn gan. ìdúró kí ni gbogbo nǹkan tẹ́ ń ṣe ní ọgbà yẹn kí ló ṣẹlẹ̀ kí ló tẹ́ ń declare surplus èyí tó fi sáà tẹ́ mìíràn kọ́ fún wọn gbá kọ́ fún wọn láwo kí ló ṣẹlẹ̀. ẹ ṣe bí wọn sàn nígbà tí ì ṣe pé àwọn ìmú ni kí wọn ṣe àbí bòwò lẹ ti ń béèrè kí ló ṣẹlẹ̀ ṣé ìwọ ni kéèyàn ṣe bẹ́ẹ̀ ìwọ ni pé kínú èèyàn dùn kò sì ní jẹ́ fi orí Ọlọ́run hàn ní ayé mi ṣé ìwọ ni. Mr. Kasali kí ló tẹ̀ ń ṣe báyìí náà kí ló tẹ̀ ń ṣe báyìí náà ṣe fẹ́ dá wàhálà lẹ́sìn wa lọ́rùn ni ṣe bọ́ ní tíṣù ẹni bàtà ìyẹn máa ń fọwọ́ bò jẹ́ ìní. irú iṣu wọn ṣé àwọn iṣu tọ̀dọ̀ yìí máa ń ta ní mọ́ńbó ni tẹ́ ẹ bá rí iṣu tó tó iṣu tó bá ta tán ẹ pé gbogbo àwọn ará street yín wọn lè rí ibò tán. Mr. Kasali ṣe fẹ́ bá ti wà jẹ́ ní. lọ́nà wo. bá wà ní ẹ̀yin ò mọ̀ kankan ni ẹ̀yin pé tó bá padà find out pé má yẹ ti kú ẹ̀yin ni first suspect tó bá ti mú yín wọ́n ti mú wa ṣe fẹ́ bá yé wa jẹ́ ni ṣàpàtẹ́ ni jẹ́ ni yìí ni. èmi gan ṣe fẹ́ pa mí ni. kí ló ṣẹlẹ̀. ṣé iná fẹ́ pa mí ni ṣé ẹ fẹ́ fọ̀bẹ sí mi lọ́rùn. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ de. ó yá mo ti gbọ́ mi ò pariwo n tèmi sọ tí ò yé yín nù sẹ́ni gbogbo ìtẹ́ ń sọ yìí àmọ́ ni kò máa rẹ́ràn sẹ́ni tí n bá di olówó òjijì gangan làṣírí ó tù ẹ jẹ́ kó rí mi kí n ti mọ practice olówó ní ìsìn títí tó wó fi dé. ọ̀dà mo ti gbọ́ ṣé o tẹ́ sáfẹ́ ní ìsìn ni pé kí n dáwọ́ gbogbo tí mo ṣe ń dúró kí n dá dúró ẹ̀dà kò sí àwọn mo ti gbọ́ tí wọ́n ẹ fi yún ilé mo ti gbọ́ níbi wo ni yọ wo ni tí wọ́n bá ti mú gbogbo ọtí nǹkan nísìn wọ́n sọ fún DJ kó stop orin tí play ẹ má play mọ́ àwọn ọ̀gá yín ti ní ká mọ́ jàjọyọ̀ mọ́ ká mọ́ sọ̀kọ́ ní. kí lè tún sọ lẹ́nu ìṣẹ̀kọ̀ tó ní kè sọ ìyẹn ni àníkè lè lò. ọ̀dà mo ti gbọ́ òun lè lò èmi tiẹ̀ lọ́rọ̀ tẹ́mi fẹ́ rí yín fún tẹ́lẹ̀ èmi náà ní kí n ṣe fàájì tán kí n wá bá yín mo fẹ́ gba IOU again. kí lẹ mí pẹ̀lú IOU. mo tún fẹ́ yáwó sí i mo fẹ́ yá 100,000. again. kí ló dé tẹ pariwo ṣé kò sówó ńlẹ̀. ibo lè ti fẹ́ kí n rówó ibo lè ti fẹ́ ká rówó. kàrámọ̀ yín ṣe mọ́pọ̀ báyìí náà kí ló ṣẹlẹ̀ kájú owó wa hùn káàtì wá yáyàn ní 100,000 ọmọdé rú báyìí ẹ dákun ṣé owó tá à ń sọ yìí ṣé nígbà tí n bá gba tọ̀dọ̀ mi tán ṣé ẹ mọ̀ pé 100,000 ó dàbí tí mo fi nu bàtà ni kí ló ń ṣe yín nìsín ẹ dákun ẹ gbówó jáde jàre mo fẹ́ yáwó. Mr. Kasali mi ò lọ 100,000 kankan. Yes. kò síbi tí mo ti fẹ́ 100,000. I understand ni tó bá jẹ́ bẹ́ẹ̀ lọ́dà náà ẹ wá jẹ́ ká wá pín owó nǹkan bí mi kó sí àtẹ̀mí ẹ wò wá torí pé ẹ lè mọ kọ̀ǹtó èmi o èmi èsì ọmọdé o ẹ bá ẹ já pín n tó dà wá pọ̀ ẹ dápẹ́ mi gan ọ̀fẹ́ jọ́ n tó dà wá pọ̀ ẹ já pín nísìnyìí ìní wá yáwó lọ́wọ́ yín mọ́ tí a bá ti pín. ìgbà mélòó lọ́jọ́ fi máa pín nǹkan tá a jọ sọ. ẹ wò Mr. Kasali ẹ calm down mo máa arrange 50,000 mo mọ̀ mi ṣe máa mú jáde ní owó company. 50. Yes. 50. ẹ wà lóye lọ́nà. ṣé kìí ṣe pé nígbà bá fẹ́ pín wọ̀ náà a mọ̀ ṣe kélekèle ni a mọ̀ ṣe kélekèle ẹ wo dọ́là ni ká pín ẹ má pín náírà o ẹ má sọ fún wa pé ká kọ́ lọ sẹ́ o. ẹ má sọ̀rọ̀ lọ́dọ̀ yín kókó ṣe sùn lọ́jọ́ wa tó pé. ẹ jáde tí mo sọ o jáde tí mo sọ o làbùkù ẹ má wọrí. ó yá ẹ má jọ pẹ́ ṣe 50,000 sí mi. ẹ dẹ̀ wá wò bí ṣe ń lọ síta yẹn ẹ lọ lé ìlú àṣọ sọ. gidi gan ni o. àwọn àmàlítà bá ti mú gbogbo tí tó kù tí mo rà á lẹ́hìn tán á lè sọ fún bá ti wà jẹ́. yé ti tán ẹ wò mo ti gbọ́ èmi ó sọ fún DJ
lẹ́yìn tá a bá ti mú gbogbo kinní tán kó pa náà orin tí ń play fún wa ń bẹ̀. ẹ fi ilẹ̀ gan. nǹkan ti ṣe wá o. àti ní problem. báyìí máa kó bá wa bọ́ kí a máa ṣe báyìí. èmi rò pé ṣùgbọ́n pé lè trade ni kò dé mọ exchange rate kò mọ kọ́kọ́ ó kọ́ ṣàwọn pé dọ́là ní dọ́là náírà ní náírà so nǹkan tá a máa ṣe ni pé tó bá tó time tá a fẹ́ pín owó yẹn tá a bá ti ṣe àṣẹ tiẹ̀ fún un so tí náírà yẹn bá pọ̀ lójú ẹ̀ ó máa dàrú mọ́ lójú kò ní yé. ó ti yé mi that's why I love you babe so náírà la máa kó fún. náírà tó bá ti pọ̀ kò yé. máa lówó àìlówó lọ́mọdé o kì í sọ̀lẹ ayé ni mo máa owó ọkọ mi tó báyìí dey play. dákun ṣé owó tó ń retí ti dé ni. ẹ wo ti dé kì í ṣe pé wọn ti dé àmọ́ ara mi ti ń run ọlá my body is smelling yamile bola money. my body is smelling money. but jẹnu. àmọ́ bí mo ṣe wá tún aṣọ yìí láti òkè délẹ̀ kí n rí ìtọ́jọ tèmi tàbí tọmọ. ẹ fún ní sùúrù ó yẹ kó ọmọ pé mi náà lè ṣe àdáni kan jẹ nítorí wà nílẹ̀ pọ̀ gan ju bọ́ tí ń ro lọ jẹ́ kó wọ́n dé tán wọ́n gbé ọ lọ síbẹ̀ báyìí ọmọ mú fúnra rẹ̀ tó bá ń gbọ́ buy one pick two buy one pick two buy one. láìsó kiri ka yámútì rẹ iná mo sọ sẹ́ẹ̀ láìsó kiri ka ló ṣe jáde bówó tiẹ̀ tí ì dé ló ṣe wá lọ ra aṣọ lóòrò ní pé kọ́ tiẹ̀ ra tèmi ìyàwó rẹ̀ kọ́ ra tọmọ. farabalẹ̀ òun náà mo sọ fún sọmọ pé mi ni ẹni tí owó rẹ̀ ń bọ̀ èmi ni kẹjẹ kémi sì kọ́kọ́ mọ ṣèṣe ọlá òun náà kọmọ ṣèṣe ọlá ẹ̀yẹn wá mọ kọ̀ǹpọ̀tì tíbi owó bá wa dé tán wọ́n wà rí lára tí náà. tiwa náà kì í ṣe wàhálà bó wa nígbà tó wà ara gbogbo ilé ìdáhùn kí tó ra nǹkan tá a jẹ ẹbẹ oúnjẹ ń kọ́. kí ló ṣẹlẹ̀ àlíyá kí ló ṣẹlẹ̀ ìwọ nìkan tán www.wobia.bombiliki kí ló sí ọ oúnjẹ ní sórí níbi tí ọ̀rọ̀ rẹ ti ń rí bákan lára mi ni wípé ṣèṣe pé wọ́n ti ń fi oúnjẹ gan tàn ọ́ ṣe kinní ládùúgbò sá. kí ló mí. kí ni ìmọ̀ mi. kí ló mí. torí ọ fẹ́ràn oúnjẹ jù sáwọn bọ́ìsì àdúgbò tí ń fi oúnjẹ tàn ọ́ wọlé báyìí. wà á ti ta ni ṣé mo lù sí lójú ẹ ni. kí ló wá ṣẹlẹ̀ tó jẹ́ pé aṣọ láre rà ọ́ tún ní kí n ra ọba ní ra gàrí sínú aṣọ wa láti bùtíìkì kí ló ń ṣe ọ sí ọ̀nà bùtíìkì ọ̀yàtọ̀ síbi tó ti ọ̀gá ibo mo ti rí ọ̀nà. lẹ́mi ọ̀mọ̀dé tó ṣe wá ra aṣọ tó o ní ronú pé kò ra nǹkan tá a jẹ sékébí pa wá kú sínú ilé mi. ṣébi pọ̀ kú tẹ́lẹ̀ gbogbo ètò wà lẹ́sọ̀ ti jẹ́ tán ọ̀nà fún ọmọdé rúbọ tó ń pàgọ́ nílẹ̀ oúnjẹ ni wọ́n fẹ́ lè sọ pé kéèyàn sọ pé òun fu lọ́wọ́ báyìí ọ bèrè oúnjẹ lórí ibi tó lóra rẹ̀ ti ń ṣe já. nǹkan kọ́ ọ̀la kọ́ ra nǹkan bọ̀ kọ́ mọ́ ìsọ pé kinní mo bá darí ọkọ mi jẹ́ mi báládì rẹ̀ gbà sọ tó fẹ́ rà wọ́n. ó dìgbà tí ẹ méjèèjì bá sinra yín dé bèbè wọn kójú yín tó já. òní kò síbi tá ò ń lọ o tá ò nílé rọpò débẹ̀. ẹ dákun ẹ wá dá mi lóhùn nígbà tẹ́ fi èèyàn pàtàkì ilé tẹ́ ń dáhùn èèyàn pátákó lóhùn torí Ọlọ́run. màdámù ẹ ká ṣe sùúrù ẹ ṣàgbá ọ̀nà níbẹ̀ ẹ bèrè kún bẹ́yìn ẹ gbàgbára nálẹ̀ gbogbo ẹ̀mí dá lóhùn ni wọ́n báyìí wọn nù. mo mọ̀ wá dáre nígbà tí èè pé ẹ ní ojú inú bóyá sì lójú ẹ fi mọ̀ràn wò ni tẹ́ fi irú èmi olówó lẹ̀ báyìí tẹ́ mọ̀ dá àwọn ordinary person lóhùn torí Ọlọ́run ṣé ojú ní ń dùn ẹ̀ nẹ. ẹ jọ mà ta ló lówó ta ní tálíkà. tálàtàkù sí alátàròdò rẹ ẹ dákun sí òsì o ṣé torí pé ẹ ti rówó ra yẹ́nìgì tẹ́ni ẹ̀ tẹ́ ti tìbọ ẹnu ẹ wàá fẹ́ mẹgbẹ́mẹgbẹ́ mọ́ ẹ fẹ́ mọ sàwáwù síra wọn tójú ń dùn yín ẹ̀ẹ́dọ́ lówó mọ̀ ni. sẹ́ẹ̀rí kẹsẹ̀ bíi ti yín o èmi tí mo ya ṣọ́ọ̀bù yín nígbà tí ó bá sì fi dìbò yí ọ̀la bí mo ṣe wà yìí owó mọ̀ kán lára mi ni bẹ́ẹ̀ bá ṣe rí mi báyìí mọ̀ rí owó lára mi ni bí mi bá sì bí mo lè kọ́kọ́ mi kó wá fi wúdò ṣàgbó ṣọ́ọ̀bù yín ìdáhùn tẹ bá fọ séètì mi. ẹ pẹ̀lẹ́ olówó kọ́mísùn ẹ fámílì ìnàkí
Yoni ni we yan la ma de niyan. Wọ́n wó ṣọ́ọ̀bù mi náà bí 13 kọrí máa kú bàbá ńlá rẹ̀ dá. Ìyá ìyá rẹ̀ bàbá ńlá kú bàbá rẹ̀ nìyàn kó sì lè dùn mí fún ọ. So nígbà tó ti gbé kẹ̀ǹkẹ̀ àdáyébá sórí tó pé run tó ti mú aṣọ àkọ́bí rẹ̀ tó ti fún yàn pọ̀ mọ́yàn àti gbèsè ayé rẹ̀ àti ìṣòro ayé rẹ̀ tó ti fún pọ̀ mọ́rùn. Gbogbo owó tó yẹ kó o fi sórí rẹ̀ láyé rẹ̀ tó ti fi ra túrà àti mọ́fẹ́ẹ̀tì yín ló lè jẹ́ kó ọgbọ́n ó ti bóra tó orí ara sán gba gbogbo ọwọ́ rẹ̀ kọjá gbẹ̀rẹ̀ bí ní sí èkì olóṣì ó wọ so kó pè lásán kèsì sẹ́ẹ̀bì rẹ̀ ń gbẹ̀ pé àwọn olóṣò gbàlódé lọ́n tajà fún orí. Ọ̀nà ẹni mi bo rẹ̀ rí béèrè ẹni sì nà kí. Ẹ wò ẹ wá ẹ jẹ́ máa gbàdúrà kí tó jáde náà kọ́ wọn àṣìgbé kọ́sọ́mà máa ya ọ̀dọ̀ yín wá. Àṣìgbé burúkú ọmọbìnrin yìí wọ́n ní bó ṣe bu ebú ara. Ẹ lọ́lọ́wọ́ yín jàre. Owó ẹ̀ mọ̀ wọ́n 2,000 mọ́ ní 2,000. 2,000 ǹdẹ̀ ṣe máa gba transfer. Àlíyá gbogbo àsìkò táwa ikọ́ lè yàn mọ́ lójú káàkiri èmi ò lè lówó tán tó jẹ́ pé àsìkò ìgbà tó yẹ kí ìyàwó mi ọmọ ọ̀fẹ́ ń káàkiri kóbìnrin tó mọ̀ lé kí ló tún ṣẹlẹ̀. Wo dákun ìjọ gan lówó tó ló fẹ́ dé òtò dé náà ìjọ gan lówó òun òtò dé torí àwọn ẹ̀gbin tí mò ń fi ara mi gbà nínú àdúgbò ó ti pọ̀ jù ẹ̀gbin tí ń gún mi ti pọ̀ jù ilé ìgbà mọ́ra mọ́. kí ni àwọn ò yé mi dáadáa o kò dé yé mi dáadáa o nínú síìtì náà ìwà títa ni. Ebi mú mọ́ olórí ibú tí ọmọ ń gbé kẹ̀kẹ́ àdáyébá tó pè wíìgì sórí ni tó ti fi gbogbo ìgbésí ayé rẹ̀ tó ti fi ra mọ́fẹ̀tì tó ti bóra kan jẹun wọ́n ti ta bisikíìtì fáwọn tó bí nẹ̀. ń ta bisikíìtì fáwọn tó bí. nísàlẹ̀ síìtì wa ń bẹ̀ wọ́n. ọmọ pé síìtì gan yé mi dáadáa mọ́ sọmọ pé ọkàn mi ti kú ní àdúgbò àwọn olùsí báwọn èèmú àti pé gan pẹ́ bá rí bẹ́ẹ̀ náà ìwọ lọ sẹ̀mí o. ọ̀nà o. ìwọ ni kò yẹ kí wò tún mọ bẹ́ẹ̀ nìkan kan sí mọ́ èmi rò pé ọ̀bá nìkan kan sọ̀rọ̀ mọ́ aládùúgbò yìí ni. ìwọ ìṣesẹ́ tí wọ́n mọ́ ìyàwó mébí tí mo sọ ni mébí tí mo sọ náà nù tó fẹ́ di wàhálà tó fi ń yọ̀rọ̀ lórí búùsì mi láà tí fi ń sàwọn ọ̀rọ̀ òfò tí ò bá tèmi mo ti jẹ́rìí tèmi mi fún lésì rẹ o. má bínú ìwọ náà lọ fà náà torí pé bọ́ọ̀ bá yàwájú rẹ̀ tó ti kà kún àwọn olùsí ẹgbẹ́ ara wọn ọkọ̀ ní débi tí ẹ mọ̀ ráyè jọ exchange ọ̀rọ̀ síra yín àmọ́ fìyún lẹ̀ mọ́ bínú so ti yọ ní ìsìn gbogbo owó tá à ń sọ iná yóò ti dé tán tí wòye ọ̀tún là báyìí wòye ọ̀tún là báyìí ó mọ̀ bùgà káàkiri. wo èmi ọ̀fẹ́ mọ́ nù mí jẹ mọ́ dákun irọ́ ti tójú gbẹ́gbọ́ lẹ́nu ọkọ̀ wọn wò mọ́ ọ̀tún là ń bí ọdún kan lórí lójú mi bí 20 ọdún bí 30 ọdún lórí lójú mi bí kíkiní ti dé ìjọba òun ó dé mo sì ti sọ fún pé tó bá bá mi dán ọ́bìsì o mo ti sọ fún yín pé bí owó ń bá dé ní ọ̀la bí ọkọ̀ mi bá mú búdò sàdé ṣọ́ọ̀bù rẹ̀ á clear ṣọ́ọ̀bù rẹ̀ dànù. tó ti rí gbogbo tá à ń sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ ní búdòsà sórí gbogbo tó ń sọ náà sì ń bá wọn fi gagbága náà ni a ní ẹ ṣe sẹ́ẹ̀tì sórí gbogbo bá ti dé ń tọ́ sèrè tọ́ fìfà jùlọ hàn èmi ó tẹ̀lé ọ lẹ́yìn déwájú rẹ̀ báyìí ọwọ́ àwọn kó gbà tìbò ọmọ kó gbà tìbò kì í ṣe gbà tí ọlọ́wọ́ o owó lọ́mọ fi gbá létí o. ṣe wàhálà bá ti fowó gba létí ìṣàwó mi padà. ọ̀sà kí ni padà kí ló ń ṣe ọba ilé fìṣẹ́ para àwọn ọmọbìnrin yìí owó tó ti ná ọ̀tún mọ̀ sá padà torí kí ni owó tuntun lọ́gbọ́dọ̀ mọ kàn lọ sórí bọ́ọ̀ tí fi ń gbá létí béèlì lọ́mọ fi gbà lọ́mọ jùlẹ̀ lọ́mọ fi gbà wo ọkọ rẹ̀ gún gbẹnu lẹ̀pẹ́ gbà yín náà fi mọ̀ pé olówó ni ọ́. ó sì ti kúlù mọ́ǹdì mi báwo ó ṣe sọ mọ́ǹdì mi ti kúlù because ọmọ ó ti forsake life mi jù. wọ́n ní kó wá mọ̀ forsake tí ẹ fúnra rẹ̀ sọgbọ́n ayọ́lá rẹ́rìn olówó kí n rí. ó sì jẹ́rìí ẹni tó ní ebi fún lẹ́sì rẹ̀ òyìn rẹ̀ kẹ̀ sírú ẹ̀ náà tó ní. ìyàwó ọlá ni ọmọ pariwo mọ́ sọgbọ́n. ọgbẹ́ mọ́ǹdì mi ókè ni. wọ́n pariwo mọ́ kọ́ nísìnyí bọ́ ti mọ̀ sọ̀rọ̀ àwọn olówó mọ̀ sọ̀rọ̀ jẹ́jẹ́jẹ́ ni kò yọ dìde kí n wo bóyá ọ̀rìnrìn olówó wọ́n ti wọlé lẹ́ẹ̀kan òun ìrìn lù sí lọ́jọ́ yà lọ kọ́ra wá báyìí. gbọ́dọ̀ sí ara yìí náà lọ fọ́ state. wọ́n gan pàápàá kọ́ fi kíní lẹ̀ kó nù sẹ̀ bóyá rìn bí olówó kí n rí ọ. àní bí olówó sẹ̀. ẹ kọ́ sùúrù o kì í ṣe ìjà lábáwá ìbàyè o kẹ́ ṣe sùúrù. ẹ mọ̀ kú kalẹ̀. ẹ pẹ̀lẹ́. ẹ pẹ̀lẹ́. ojú ọlá pé ojú ẹ̀ máa kọ̀rẹ́ lọ ṣé bí wọ́n lọ́nà ó pé ní tìǹ ni. bẹ́ẹ̀ni. ìwò la rí gbọ́. kó má bàa sèèyàn olórí ẹbí ìjẹ́ ti gbọ́ pé uncle William ti wà round. ó pè mí àsọ̀rọ̀ ó ti wà round. oh so ẹ ti gbọ́ pé ó ti wà round kí nìkan tí ẹ wá ṣe sí
àti pé owó tí uncle lem sẹ́ǹsì láti jọjọ́ ẹ̀ kí ni kò tẹ́ fi ṣe? No, kí ni kò tẹ́ fi ṣe? ìjú àjò rẹ̀ yìí wo ni ọmọ yìí tó ń jó yìí ṣé bí gbogbo á ti fi ohun ṣọ̀kan pé ká fix owó yẹn kó lè já àǹfààní fún gbogbo wa. ẹ má máa sọ bẹ́ẹ̀ mọ́ olórí ẹgbẹ́ má máa sọ fix kí ni kò tẹ́ ẹ̀ fix owó excuse me owó lọ́wọ́ lẹ̀ ń fix ṣé owó lọ́wọ́ lẹ̀ ń fix wọn náà fẹ́ sọ̀rọ̀ ẹ wò ẹ má fix anything o ibi tẹ́ fix owó sí ẹ lọ gbowó jáde ń bẹ̀ because no ẹ jọ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jẹ́ kí ìbálẹ̀ ẹni sọ̀rọ̀ kí ìbálẹ̀ bọ́ lórí ẹbí sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ tèmi ẹ mọ̀ pé mi ò ní gbà. ohun yìí ti ń le jù báyìí. ok mo ti gbọ́ olórí ẹbí. àǹtí mi ẹni sọ̀rọ̀ ṣé bọ́ọ̀ lẹ gbọ́ tó lórí sọ pé àǹfààní gbogbo wa làwọn ṣe lọ fix owó. àǹfààní tí ṣé kàn ṣe yìí ni owó olówó olórí ẹbí ṣé ilé ìgbàrú ẹ̀ ókè tó ọkùnrin bá dé bíbá ń sìn pé ókè o ilé tí mo kọ́ nǹkan tí mo sẹ́ńdì owó fún yín pé kẹ́ fi ṣe kí ni nǹkan tẹ́ fẹ́ sọ ẹjọ́ kí la fẹ́ sọ fún ẹni ẹlẹ́ni tó ti lọ ṣiṣẹ́ for over 20 years no nobody can take it olórí ẹbí sọ̀rọ̀ náà. olórí ẹbí ẹ má bínú o ẹ kàn excuse wa àǹtí mi ẹ jẹ́ ká yọ yàntà. níbo la ń lọ ẹ tẹ̀lé mi. ẹ jẹ́ ká yọjú ẹ̀ bí ká yọ yàntà sẹ́ẹ̀ ẹ tẹ̀lé mi. ẹ tẹ̀lé wọn àwọn ọmọ máa gbọ̀ngbọ̀n lójú ọlá pé. mi ò bínú. ẹ wo tí ni mo ṣe. wọ́n ní àgbà tí ò bínú lọ́mọ ẹ̀ ń pọ̀. ọ̀dọ́ ilé mi wà ẹ fọkàn yín balẹ̀ o àjọ wà papọ̀ ni ẹ má dá wọn lóhùn. ọgbà yìí jàre. ẹ máa bọ̀. àǹtí mi kí ló dé kí ló tẹ̀ ń bínú tẹ̀ ń para tẹ̀ kàn ń kí tẹ̀ ń kí ló ṣẹlẹ̀. mo ṣe ní kí náà sọ fún mi mo ṣe ní kí ṣé ìwà tí olórí ẹbí wù ṣé ìwà tó dáa ni wọ́n gbọ́ láti jọ ẹjọ́ yìí àárín kan tó lórí ẹbí fowó ṣe náà sọ fún mi náà náà kí ni wọ́n rí tí olórí ẹbí fowó ṣe wọ́n ṣe ìdòwò wọ́n gbà sápò wọ́n ṣe ìdòwò wọ́n gbà sápò ṣọ́kọ̀ tó dáa ni. kí ni ti yín pẹ̀lú gbogbo ilé ìtẹ̀yìn sọ yìí àǹtí mi kí ló kàn yín bẹ́ẹ̀ náà wọ́n ní kẹ́ wá jẹ sàrà ẹ sọ pé ojú wọnú ṣé wọ́n ní epo náà ní kẹ́ mú wa ní àbíyọ̀ ẹ jẹ́ ká ṣe nǹkan tó wà lẹ́yìn kẹ́ ẹ dẹ̀ lọ ń preach ẹ ń preach ẹ ń preach. wo ti sọ fún ẹ gbogbo àwọn òwe tó máa máa pòwe fún mi mọ́ jẹ́ kó yé ẹ tó bá lójú ń tì wait don't take it easy kí ló máa ṣe búkú nínú òtútù búkú bẹ́ẹ̀ kó máa ṣe ìdòwò wálé kó máa wọ pé kò tó ní kó fowó ṣe wọ́n fi ṣe kó bá jẹ́ ìwọ ni ṣẹ́nu ẹ̀ máa dùn. no tell me òun ni mo ti bá pẹ́pẹ́ gbọ́n ti dé tó bá wá dé sí tó wá bè lọ́wọ́ pé ìkọ́ tí wọ́n fowó ṣe òun dà sọ fún mi kí ni kò tá fẹ́ fi hàn. no tell me. àǹtí mi tó ń bá dé wọn káàbọ̀ járe tó ń bá dé wọn káàbọ̀ ẹ̀dẹ̀ fẹ́ lọ́ máa fi nǹkan tí kò yẹ kí máa fi ríra wọn ẹ fi ríra wọn ẹ fi máa fàyè nàìjà ẹ máa fi wé títí abroad ṣé abroad tó yẹ pé economy wọn ó dàbí ṣé ẹgbẹ́ bí gbogbo tó ń make yẹn làwọn sẹ́ǹtì wa ni change no send now change ni now ṣé ẹ̀yin náà kò wí kẹ́ lọ́ máa iṣẹ́ náà tún kẹ́ máa rówó bẹ́ẹ̀ ni kọ́ nínú náà kẹ́ kí iṣẹ́ kẹ́ máa rí owó tó yẹn ṣé kò pè ní ṣé kò wọ́ ọ̀tí ẹni ẹ lọ ń preach ẹ jẹ́ kí n inform yín ṣe rí olórí ẹbí ti pe ọ̀nkú ọ̀nkú dẹ̀ kí fún olórí ẹbí ṣó yẹ yín ọ̀nkú kí fún olórí ẹbí tó ń túmọ̀ sí wípé ọ̀nkú ò rẹ́dì láti send owó mọ́ ṣe rí èyí tó wà ńlẹ̀ tó wà lọ́wọ́ olórí ẹbí tá a bá gọra wa tá a bẹ olórí ẹbí ló máa jẹ gbogbo ẹ̀ update mo múlẹ̀ fún yín yẹn kẹ́ tẹ̀lé ẹ gbá tẹ̀lé ṣé tá a bá ṣe wọlé ń sìn ẹ jẹ́ ká lọ agree pẹ̀lú olórí ẹbí ká pín owó wọ́n máa jẹ gbogbo yẹn wọn lẹ́nu olórí ẹbí ló máa kó gbogbo ẹ o. ẹ jẹ́ sọ̀rọ̀ ni ìbílẹ̀ forúkọ sílẹ̀ tẹ́lẹ̀ ń jẹ́ Mukaila ẹ̀yin obìnrin tẹ́lẹ̀ ń jẹ́ Mukaila ẹ pé. tá bá ti wọlé ń sìn olórí ẹbí ẹ ká bẹ owó yẹn ó ti tán. ẹ má jiyàn mọ́ o èmi lè má drop mọ́ o ẹ yẹ ká lọ ẹ máa bọ̀ ẹ lọ ń gbìjà ọ̀nkú bá o kí ló ṣe ẹ fọ́ ni. ọ̀rẹ́ olólùpẹ̀ dàkún ẹ̀ nítorí ibú àmọ́ nírógun wàhálà láyé mi ọkọ mi kí ló ṣe mo ti dáre dọ́ọ̀kọ́ ní sùúrù. kí ni Holy Ghost fire. ẹ káàsán jàre Mr. Willy. ṣé o ti rí láìfọ ẹ ìgbà tíyàwó ẹ máa kí mi ó kí mi pẹ̀lú ìdùnnú kò jáyà kí ló ń bà ẹ́ lẹ́rù iṣẹ́ ọwọ́ ẹ ló ń bà ẹ́ lẹ́rù and look at you ìwọ tí mo fọkàn tán tí mo fi gbogbo onú tán pé ó máa dáa fún ẹ kẹ́yìn ni ìwọ àtàwọn ẹgbẹ́ ẹ̀ tó kù sórí bá ṣe gbé ẹ yìí wọ́n ṣe máa lọ gbé gbogbo àwọn tẹ́ ẹ jọ plan ẹ̀
ẹ lọ rojọ́ wájú ìjọba. Mr. Willie ẹ máa wo nǹkan ọkùnrin dáadáa ni wọ́n patronize me with love wọ́n patronize me dáadáa ẹ wo bí sẹ́rí olóòbùkún mánéjà ló kó bá mi o òun àtọ́ lórí burúkú ọmọbìnrin o àwọn wọn kọ́wọ́ mi bọ́ sọ lọ wọ́n invite mi sí ní station ìwà àtàwọn mánéjà ẹ máa lọ ṣàlàyé. ẹ wò sí àyè fún ẹjọ́ kọ̀ọ̀kan tabade station ẹ wà lọ máa lọ. ẹ má tẹ̀jọ́ sọ̀rọ̀ ẹ má jọ sọ̀rọ̀ kankan ọ̀fẹ́ ràn lẹ́wọ̀n ni ẹ má jọ sọ̀rọ̀ o kí ló ṣẹlẹ̀ sí wọn bí ọ lẹ́jọ́ àbúrò ọmọ òfowó rẹ̀. ọ́físà ẹ jọ ń tọrọ lọ ṣé wọn pé èmi ni mo gbà yín ṣe rí investigation tẹ́ ń ṣe lọ́wọ́ yìí ohun tọ́mọ yín máa sọ ó máa help yín mo dẹ̀ fọ ẹ bá mi fún ní ìṣẹ́jú márùn-ún kó sọ̀rọ̀ ká máa lọ ẹjọ́. dájú ṣe ti rí báyìí ẹ wo ibi tí wọ́n bí Ọ̀kánjúà ojú kòkòrò ó padà bá ń dé. ọ̀daràn. bá a jẹ́ wípé ojú dídá lẹ fi ń wò mí tẹ́ fi ojú bíbí wò mí ẹ bá máa gbọ́rọ̀ sí mi lẹ́nu. ẹ̀yin rò pé ọgbọ́n orí yín lẹ fi pàdé wọn. eléré ọmọ. eléré ọmọ. eléré ọmọ. lẹ́yìn ìgbà tá a ti fún ajé là ń wá láṣẹ láti lọ sílé ayé ìjà tún rí ẹnikẹ́ni nínú yín tó fẹ́ lọ sílé ayé. èmi ni olórí ó wù mí kí n lọ sí ìdílé Kàsálí Alẹ́ṣinlọ́yẹ́ láti lọ yọ wá kúrò nínú ìṣẹ́ àti òṣì tó ń bá wọn jà. àṣẹ́gun. àṣẹ́gun. eléré ọmọ. ajá wa mi rí. eléré ọmọ. ajá wa mi rí. eléré ọmọ. ajá wa mi rí. Mr. Willie. Really? I'm okay. I'm alright. Kó máa ń ṣẹlẹ̀ mọ́ kó mo ṣẹ̀ṣẹ̀ travel dé ni. Ẹ wá rántí ibi tẹ́ ti ń bọ̀. Something like that. Àyà mi padà wá gbọ́ máa èmi ti já ọ̀tọ̀ ní tí mo ti bí. Mo fẹ́ bẹ́ bọ́ta. Ẹ má ṣe. Kí lẹ porúkọ ara yín náà? Orúkọ mi Kàsálí ni. Kàsálí orúkọ mi. Àmọ́ bẹ́ẹ̀ bá débi tí a ti máa ń páàkì gbà mí ẹ mọ̀ pé táwọn èèyàn mọ̀ pé KSL àwọn tó ń mọ̀ pé bẹ́ẹ̀. Kàsálí? Yéèpà KSL. Lẹ́kọ̀ọ́ kọ̀ mi tó dùn báwọn. Ẹ̀yin lẹ́yìn àkọ́kọ́ tó kọ́kọ́ fi ọ̀rá gbèsè ló kọ̀ mi. Látòní lọ ẹnikẹ́ni tó bá bẹ̀rù kọ̀ mi bá ní what is your name? Mo mọ̀ sọ fún ọ pé my name is Kọ̀sọ́lù. No. Ẹ ṣe gan sa. Nice man. It's okay. Iṣẹ́ tẹ̀ ń ṣe, I mean, cab tẹ̀ ń wá. Yeah, good. Bí èrò lẹ máa ń pa lójúmọ́? Ṣé mọ̀ pé èèyàn náà ó lọ fẹ́rẹ́bù mọ́ra wọn ni kò yé nìsín fẹ́rẹ́bù ni kò ṣe wípé bóyá ayé kan náà tó ti jẹ́ pé bó ti mọ̀ rí lójoojúmọ́ rẹ̀ ìgbà míì máa ń wà tí n bá ṣiṣẹ́ tán báwọn tí mo rí epo tí mo ṣe gbogbo ẹ̀ tí mo wá yọ owó epo tọ́jà bá wá dáadáa yìí máa ń kú bíi 15,000 lọ́wọ́ mi. 15,000. Àmọ́ gbà míì máa ń wà tó jẹ́ 9,000 ní rí o. But you're going to do me one favor, right? Sir? Ẹ máa ṣe nǹkan kan fún mi. Mo gbọ́. Ẹ máa sọ òyìnbó tó òyìnbó yẹn ó dáa o but ó máa ń ṣòro láti interpret so á dáa kẹ́ máa communicate ní Yorùbá straight. Ṣé mo bẹ̀rẹ̀ sẹ́ni láti ilé ìbò ni? All right. Okay, it's all right. Ẹ lè máa ń pa 15,000 láfta àti bá ti. Ẹjọ́ ti bá tà dáadáa nù. Now láti èní lọ láti sìn tẹ́ bá fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀gbọ́n sìn ẹ má ṣiṣẹ́ fẹ́ lómi mọ́ tí máa fi padà yẹn máa gbé mi. Yeah, spirit mi flow pẹ̀lú. Wọ́n á mọ ìjókòó tí ń lọ́rùn kájọ mọ jáde. That's 1. 2. Màmá fún yín ní 30,000 naira per day. Okay, let's put it this way. 10, 20, 30. 30 lẹ́wí o. Bẹ́ẹ̀ni. Ẹ mọ̀ fún 30,000. Olójúmọ́. Tá bá wá fẹ́ repo yẹn, ẹ máa ń repo nínú ẹ̀ o. Tá bá délé epo máa rà. Ọ̀gá wíìlì. Ẹ múra. What? Ẹ fún 30,000. Okay, don't worry, I'm talking too much. Just hold on. Lójúmọ́. Let me start from Ní ìlú tá a wà yìí. Can you hold us? Bye. That's 100,000. Put up money. Okay. It should be 50,000. Take that. What do you want? Yeah, 5 days. Owó ọjọ́ márùn-ún.
márùn for a start. wọ́n gbàgbé lẹ́yìn lójúmọ́ wọ́n gbàgbé lẹ́yìn ẹ̀wọ̀n sí. yé mo dáràn. I thought as much ọ̀gá I thought as much mo ti mọ̀ pé ọmọ yóò sọ̀rọ̀ lásán sọ̀rí ló bú para rẹ̀ mọ̀ bí ọbẹ̀ tó ti gbé wá o ọ ti sọmọ gbé o. I thought as much. Ẹ má ṣe yùn ẹ bá bẹ̀ wọ́n ni bá bẹ̀ wọ́n ni ọ̀gá ẹ dákun. ẹ wà wẹlé adùn bá rìn sórí ibú ni wọn kò ní dá fún máníjà èmi mo sọ bẹ́ẹ̀. ẹ kàn bọ. This one. Ó yà yín lẹ́nu pé mi ò kú àbí? Ó yà yín lẹ́nu àbí mi kú ìmàdó yín ìbá ṣe bí ẹlẹ́dẹ̀ àbàlùjẹ́ tẹ̀wé yín bá dọ̀bà ìwọ̀ fún ọdún kò kú. You guys, I know ọpẹ́lọpẹ́ mú rẹ ní kejì. Iṣẹ́ tẹ̀ sọ pàlọ́. Torí ẹni náà máa mọ̀ sí tí ìsìn ń gbé ìgbà tó wà lé. Máa mọ̀ sí tí ó ń sè. Nígbà tó tún wá débì ní ìsìn láti mọ irú iṣẹ́ tí ń sè. Ṣé ẹni tá àbọ̀sẹ̀ rẹ̀ ní ẹ̀ máa sọ padà sọ àdálọ́wọ́ sẹ́fún iṣẹ́ òun fẹ́ dàgbọ́? Kò yé mi ẹ̀ sọ gangan bó rẹ̀. Òun náà ló fẹ́ láti sọ. Èmi ò ní pé ká mú ìsàlùyè ká mú ikú rẹ̀. Yé mo fọdá rẹ̀ yóò máa bàjẹ́ nípa ìjẹ́jẹ́ mọ́ lọ. Ẹ̀yà báyọ̀. Ẹ máa pa mí ẹ̀ mọ́. Mo fẹ́ lówó kí ẹ̀yin fẹ́ jẹ́ èèyàn ní ẹni kó nínú iṣẹ́ yín. Mo fẹ́ kó ní. Àmọ́ ní kékeré wọ́n ti kó àwọn wípé yí ẹsẹ̀ rẹ̀ sí apá kan wọ́n sì pa kòkòrò ní kòkòrò tí wọ́n lè dá Ọlọ́run rẹ̀ ló lè dá. Òun lẹ́tì bá ní fún yàn lọ́rùn pé pààyàn ní ò lè pa. Ẹ má bọ̀ ẹ fi gbogbo ìlú lè gbé mi. Ìlú táwọn kan máa ṣe nǹkan máa kó oúnjẹ máa fi pé ìlú mi ìjọba ìfọwọ́. Ẹ rí bá bẹ́ẹ̀ sọ. Ẹni kó sì lóyún ó jèrè. Ìbàrẹ̀ ìyá mi àtàpàdé àlàdé alágbèbọ̀ dẹ́ mo gbé fún yín o ọ̀tẹ̀ mọ́lú tìwótìwó. Ìyàwó àwọn síláàpù tó bá jẹ́ àmọ́ ẹ̀dá tẹ̀lé sá. 80-20. Kò sí wàhálà yẹn náà wà. Wà òkè. Ó mìíràn pé ó wà ń bẹ̀. Driver mi, that clown tí mo finú tán, tí mo fọkàn tán, tí mo trust, wọ́n dẹ̀ ń plan wọ́n fẹ́ pa mí, ó dẹ̀ wà ń bẹ̀ kò dẹ̀ sọ̀rọ̀. Yes, sir. Mo wà ń bẹ̀ gẹ́gẹ́ bí mo yìí sọ fún yín everything tó dẹ̀ sọ ni mo gbọ́. Àwọn èèyàn ṣe é finú tán mọ́ láyé òde òní. Àwọn èèyàn ṣe é gbára lé wọn ṣe é fọkàn tán. Ẹ wò sá, ẹ jọ̀ọ́ ẹ má bínú bóyá ẹ má wò pé bóyá ọ̀rọ̀ ọmọdé ni mo sọ. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ lọ pa àwọn ọlọ́pàá. Ẹ jẹ́ ká inform àwọn ọlọ́pàá. Ẹ wo ó dàbí pé ṣó ń gbé inú àwọn people ènìyàn. I mean they can do and undo. Please, I know. Ẹ jẹ́ ká inform ọlọ́pàá. But àti lè pọ̀lọ́pàá. Olùtàlá kan ti pọ̀lọ́pàá wọ́n kàn wọ́n bẹ́ẹ̀ wọ́n lọ pa wọ́n no. Kò sí evidence. I mean evidence máa jẹ́rìí sí. That's not enough. Listen, it's going to be your word against theirs. So, tó bá fẹ́ ká mú wọn, a gbọ́dọ̀ mú wọn red-handed. Ìyẹn ló máa fìdí múlẹ̀ lórí òfin. You get it? Kò yé mi sàn, báwo la ṣe wá fi mú wọn red-handed? Good. Ìwọ ni máa lò láti ṣiṣẹ́. Tí n bá ti lò ẹ́ tó dẹ̀ ṣe nǹkan tí mo fẹ́ kó ṣe, a máa mú wọn red-handed. Are you ready? I'm ready. Bye mo ti ṣe. We're good to go. O máa bá mi ṣọ́ wọn. Dìgbà tó bá fẹ́ fi poison sóúnjẹ yẹn. Èmi á play along bíi pé mo jẹ́. Then àti mú red-handed ní ẹ̀.
Ẹjọ́ sá, ṣé ẹ feel pé nǹkan tẹ́ ń sọ yìí máa work by because mi ì fẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ sí kò lè work tí wo bá play along tó o bá gbọ́ instruction tí mo sọ fún ẹni fi ní work but once you can do that we're okay we're good to go. tó bá ti dẹ̀ pé n bá sọ pé ṣe báyìí tó dẹ̀ ń play along I'm more ready than that. No problem, sir. Are you ready? I'm very ready. Are you ready? I'm ready now, 100% ready, sir. It's okay. That's all. Okay, sir. Please, just be careful, sir. I don't do it alone. Ẹ mọ hùwà ìkà o, kẹ́sì mọ́ ṣe bí o. Mo ní kẹ́ mọ hùwà ìkà o, kẹ́sì mọ́ ṣe bí o. Hello, sir. Sir, àwọn ará bí wọ́n ti fi sí o. Wọ́n ti fi poison sínú oúnjẹ yẹn, má jẹ o. Yes, mo confirm ẹ ní, sir. Yes, sir. I thought as much. Ara ń fún mi lọ́jọ́ náà. Ara ń fún mi. You know something quiet. Ẹ dákun ẹ mọ̀. Ìwọ ló dùn mí fún jù. Pẹ̀lú àwọn plans tí mo lè fún ẹ. Gbogbo owó àti dúkìá tí mo ní, ìwọ ni bá kó fún. Yeah, that's the truth. Wọ́n ló bá gbà. Wá fi greed. Ojú kòkòrò kò fi bàtàrà ẹ jẹ. Ayé yín ò ní dà. Ọlọ́pàá ẹ̀yà mi ń bọ̀ ẹ́ dá fún. Again, Ọlọ́run fún ẹ ní ọmọ. That intelligent boy tó ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìṣítí. O gbọ́ náà. You told you smart. Ẹ wọ ọ̀gá wíìlì ẹ dákun. Sẹ́ni gbogbo tẹ̀ sọ, mo mọ̀ pé nífẹ̀ẹ́ mi, ẹ kàn fún mi second chance. Wọ́n ṣe dáadáa jù bẹ́ẹ̀ ti rò lọ. Hold on. Máa fún ẹ second chance. Ṣebí second chance láti ríra wá àbí? Fine, màá wá wò ẹ́ nínú ẹ̀wọ̀n. That's all. Ẹ jọ. Stand up, Joe. Tẹ́ ẹ̀ bá yí ní ìwọ̀n kò ní jù. Jẹ́ kí lè jọ. Kò ní dá pọ̀. Mureni Keji. Oh, yes, sir. Thank you very much. You're welcome, sir. And I'm very proud of you. Please, can I meet your parents? I mean, let's talk with your parents. Like, I feel Lori and parents. Yeah, look off everyone. Okay, no problem, sir. Thank you. Thank you so much, sir. Emma wale bossa. Bí mọ́mí ò ṣe sí níta, ìyá jẹ́ pé àwọn tó máa ń gba bread lọ́wọ́ wọn tí kò bread wà fún mi. So máa wọlé máa pè wọ́n sí. No problem. Mọ́mí! 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 Mo ń bọ̀. Ọ̀gá mi béèrè ní wọ́n wà sí ti. Bàbá mi, ẹ rọra o. Ẹ rọra o. Ẹ rọra sà, ẹ káàbọ̀. Ṣé ẹ tó ní wọ́n bá wa sanwó? Àwọn ní bá wa sanwó ilé. Gbà lọ́wọ́ mi náà. Owó ilé tí ẹ fẹ́ san tètè lọ san kó save wa àti mọ́mì ní embarrassment. Thank you so much, sir. No, it's just like that. Up. Stand up. Má gba owó mi ní láìkẹ́. Don't do that. Thank you so much, sir. God bless you, sir. Thank you. Ṣorí time tó spend láti máa fi dúpẹ́ sọ̀rọ̀ yìí ọjọ́ lọ tètè lọ san owó yẹn. Ẹ wò, thank you so much. Gbogbo nǹkan tó mí àti nǹkan tí mi nínú life yóò lè bàjẹ́. Ṣùgbọ́n God bless you, sir. Mi ò bá èèyàn lọ. Listen, Olúwa ló lọ́pẹ́. Ṣé lọ́pẹ́ tó fẹ́ dà yẹn? Fílẹ̀ fún bàbá. Yẹ má dúpẹ́ lọ́wọ́ mi. Ẹni tí mo fẹ́ kó ṣe tètè lọ san owó yẹn. Ṣé kò sá? Ọjọ́ ni tí mi. Bó ṣe ń sọ̀rọ̀ yìí, ọjọ́ ń lọ. Yes, I know. Save mọ́mì ẹ̀. Ní tó bá ṣẹlẹ̀ sí mọ́mì ẹ̀, èmi ló ṣẹlẹ̀ sí. Family wa no embarrass ẹ̀. Láti mọ́ra ti dọ́mọ ìyá nìyẹn. Quickly. God bless you, sir. Ṣé kò sá? Long. Ajé. Tí n bá gbọ́ ẹyẹ, o lẹ́yìn tó sanwó ilé fún wa rèé. Bẹ́ẹ̀ni, mọ́mí. Ṣé ẹ mọ̀ wọ́n rí ni? Williams, wo ojú mi dáadáa, ó dá mi mọ̀. Pẹ̀lẹ́, sọ̀rọ̀. Ọmọlára,
ṣé bá ṣe máa wo Williams ìrìn òlìlí tá ní ṣe nǹkan kan sí Williams ò gbọdọ̀ kú o. Ṣadé wo ó ti sú mi mo ti pe gbogbo àwọn fámìlì ẹ kò sí lè tó yọjú. Tàdé mọ gbogbo wàhálà tó ṣe kó tó di pé ó dé fanáyé tó wà yìí ẹ̀rù ń bà mí o Ọmọlára. Ìyẹn ló ń sọ o mọ bí bọ̀bọ̀ ìṣe máa ń zù ni ohun kan yìí náà ló máa sanwó handout ó máa sanwó school ó máa ń zù látàárọ̀ dalẹ́ aṣalábàárù àṣe ó tún máa tọ́jú àwàtà tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀ gan. iṣẹ́ máa wò ó rọ̀ ni. ilé tó jẹ́ pé alògùn fún kò ṣiṣẹ́ gbogbo treatment tá a lò gbogbo ẹ̀ náà la lò fún tí ò ṣiṣẹ́ èmi ò bá ní ká tẹsẹ̀ lè bọ̀ o ká fi ọ̀rọ̀ ẹ̀ lọ àwọn àgbà o. Ṣadé mi ò mọ anywhere. èmi náà kò ṣe pé mo mọ ibì kankan mi ì mọ anywhere mi ì mọ ọdún ẹni tà lè lọ but mo wà concerned fún ni I'm just concerned for him. Williams ojú mi lágbára Ọlọ́run kò sí nǹkan kan tó máa ṣe é. ṣorí final year exam yìí ó máa ṣe ó tún máa sign out ó máa ṣe graduation ìrọ́lọ́ta pa. Williams má worry be strong ó ní kú lórúkọ Jésù God forbid you won't die. kò sí nǹkan kan tó máa ṣe é lórúkọ Jésù kò sí nǹkan kan mo ready láti jẹ anything. Please ó ní kú lórúkọ Jésù má worry don't worry be strong. ìmọ̀ òmùná nìkan ló dúró tẹ́wẹ́tẹ́wẹ́ o èsì sí ọlọ́rọ̀ bó dúró tẹ́gbọ̀tẹ́gbò ẹ̀yin ìyá mi àgbààgbà mẹ́ta tí bẹ́ẹ̀ ló tún fẹ̀ ẹ bá padà lẹ́yìn mi nítorí pé kí ni ayé pagiri ọ̀nà pagiri o ayé pagiri má kú lórúkọ tí wọ́n payé ọ̀nà pagiri má yà lórúkọ tí wọ́n pelẹ̀ òṣùmọ̀pá yingiyingi ọjà táwọn ẹlẹ́yẹ ná lójú ọ̀run ni irun tó kún tí ò níná ọjà tó kún tí ò lérò obìnrin kúkúrú tí ń bẹ lọ́nà ọjà olórúkọ tí wọ́n pa àwọn ìyá mi ẹlẹ́yẹ àwọn ẹlẹ́yẹ tó ró mọ̀gàmọ̀gà ẹyẹ mọ̀gàmọ̀gà tó ró àfijọ́ ẹyẹ ti jẹ nígbà gbogbo ẹ̀yin ògbólógbò ẹyẹ jẹ fún ọmọ ènìyàn mọ́bi ẹ̀rọ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ wá o. ọmọ ṣe o igúngun nígbó à ń sọ̀rọ̀ odidi ọmọ èèyàn ti gun láàrin ìlú ṣé ẹ fẹ́ràn rẹ̀ ẹ sì lọ́rẹ̀ yín ni. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ wa ni. nǹkan ti ṣe jìnnà wọ́n ti pẹ́lẹ́ rẹ̀ pàṣáyé o òkú ayé lásán lẹ gbé wá bá mi tọkàn rìn lórí èpẹ̀ ẹ wo bí tá a bá tètè ṣe nǹkan tó yẹ ká ṣe láàrin ijọ́ mélòó sísìn yóò pè kúrú jẹ lọ́wọ́ mọ́ra tẹ́ ẹ bá wá fẹ́ kó gbádùn ìfarabalẹ̀ ẹ má gbọ́ ẹ farabalẹ̀ ẹ bọ fẹ̀mí rẹ̀ mí òun láṣẹ fún. ẹ bọ fẹ̀mí rẹ̀ mí. ẹ má kọ hà tá a bá tètè ṣe ẹ mọ̀ pápọ̀ náà gbóoru lè yẹn jọ̀pọ̀ lọ tọ́ba ti tutù àwọ̀ rẹ̀ yóò yí lẹ́nu ni tẹ́ ẹ̀ bá tètè gbégbèsè nǹkan ṣe o. bàbá ẹ jọ̀ọ́ kí ló máa ṣẹlẹ̀ sí ẹni tó bá gbé ẹbọ yẹn kí ló máa ṣe. nǹkan ṣe o yóò fara kó jọgọdí o ó ṣe é ṣe kóńtò wọn ọmọ ilé kọ́mọ̀ bá kò jù bẹ́ẹ̀ náà lọ. tọ Ọlọ́run orí ọkàn mi o orí inú mi ó rí pé mo ṣe ìwọ̀nba tí mo lè ṣe èmi ò lè gbèrò ẹlẹ́rù sórí kí n fa tèmi sọ́wọ́ o. Ọmọlára ṣó máa bá mi lé àbò máa dúró ṣó máa bá mi lé àbò máa. Ṣadé. ẹjọ́ ṣé kò sí ìkànnì ìkànnì ṣe. ìjọ Williams ò gbọ́dọ̀ kú dádì ẹ wò final year ló wà àdágbé àdáfà òun ló ṣe títí tó fi dé final year ẹjọ́ ẹ má jẹ́ kókó ẹ má jẹ́ kí kọ̀ọ̀kan ṣẹlẹ̀ sí ẹ. ara àwọn tó kó ba lọ́dọ̀ àkọ́rí ìsìn àyẹ̀dẹ tó ọdọ kan ní ìsìn ọdọ mi lójúpọ̀ náà wà nínú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ yẹ tó ọdọ kan ní ìsìn ṣe é lè rí wá ṣe é lè rí mú wá bá mi yà yín. mi sọ pé ṣẹ̀ṣẹ̀ yẹ sàdájì. mo lọ sọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ yẹ nísìnyí. inú nǹkan tí mo mí ni pé ó ti fẹ́ parí skul ó ti fẹ́ ṣetán ní skul. ó ti fẹ́ parí ìwé rẹ̀. mi ìwà àfẹ́ kó kú ẹjọ́ ẹ̀pù ẹjọ́ rẹ̀ wà ní. ó mọ̀ sí o àwọn ọmọdé wọ̀nyí iṣẹ́ tẹ́ gbéra ní iṣẹ́ tó lágbára ni ẹ mọ̀ pọ́ ọmọdé tó sọ̀kò lágẹmọ ọmọ òun ò ní kú bẹ́ẹ̀ ni kò ní rún àmọ́ yóò mọ̀ pọ́n lásọ ni kò sọ́gbọ́n tá a fẹ́ dá sí o ibi téèyàn bá ti gbàgùn kèlè yàn gbà sọ̀kalẹ̀ ẹ bọ́ fẹ̀mí rẹ̀ mí ni o kẹ́ ẹ sì tètè lọ finú ponú kẹ́ ẹ fi kùn lukùn kẹ́ ẹ fi mọ̀ sọ̀kan tẹ́ ẹ bá fẹ́ kẹ́lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ polówó fẹ̀mí rẹ̀ mí ni mọ́kọ̀ ha.
tọ́ ni mo mọ̀ tó ṣàṣe mọ́ṣe àmọ́ mo fẹ́ ká ẹ jèbù rẹ oṣù ilé òní bínú kó fowó dáná àwọn àjẹ́ òní bínú kó fẹ́ yẹn di ẹ̀sùn kó sọ́jà bẹ́ẹ̀ sì làwọn àrólé wọn ní bínú kí wọ́n fò dìgbépo ọ̀tádóyì kan pápá yóò kápá bẹ́ẹ̀ lọ̀tádóyì kó sí apá yóò kó sè wọ́n ti dòyì ká kànga ò ṣe bínú kó sí kò ṣe bínú kó sí. ṣetán. ọba gbẹbọ. lẹ́yìn ìgbà tí mo ṣàlàyé gbogbo aburú tó mẹ́ńbẹ̀ fún ọ. bàbá kí wèrè nígbà tí mo rí ọ̀rẹ́ mi tó wà nínú ìdá ẹ̀sùn tó wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run tí mi ò wá lè ràn lọ́wọ́ mo ti ṣetán bàbá gbé. ṣé bá rí bí ẹni èèyàn bí èèyàn sì kù lórí èpè ọ̀rẹ́ gidi ni ọ́ ọ̀rẹ́ ni ọ́ bí èèyàn bá ń bẹ èèyàn ni ọ́ bí ọba tún ṣe èèyàn mọ́ èèyàn ni ọ́ ìwọ náà pàdé aláàánú wo bí èmi náà bá sọ̀rọ̀ bára rẹ̀ bá yá pé kọ́ mọ́ fojú olóore gógì bàbá wa kọ̀ náà bí ọba sẹ̀sùn orí náà fún ọ ìwọ dúró tẹ elédùn tó máa rè yọ sàn ẹlẹ́sàn rè ọba gbẹ́bọ abẹ́rẹ́ rí nǹkan iná ràn ọkọ̀ ọmọ tí ó tòwó bí eru ọmọlára ìwọ ni ọmọlára ayé mi ò ọmọlára mo wá ẹ títí mi ò rí ẹ kí ló ṣẹlẹ̀. bá ṣe parí school ni mo bá bẹ̀rẹ̀ sí ní gbìyànjú mo wá ṣe títí mi ò ríṣẹ́ bóyá kí n ṣe káràkátà mi ò rójú tu ẹ̀ gbogbo nǹkan bàjẹ́ gan mo ṣe bí ọ̀rọ̀ tí bàbá yẹn sọ wípé tí bàbá ẹ ṣe iṣẹ́ yẹn ikọ̀ máa dàrú mo ṣe bí wọ́n kàn ń sọ àwáwí lásán ni àmọ́ nígbà tí gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ní dàrú mo wá rí i pé òótọ́ ni bàbá yẹn sọ mo gbìyànjú o ṣùgbọ́n mi ò rí bá di bá ṣe ń sọ̀rọ̀ yìí. It's okay, but bàbá ọmọ ìwà ń kọ́. tí mo ti wà nínú oyún ẹ̀ ni bàbá ẹ̀ ti já mi lẹ̀. a múra ìgbéyàwó lọ́wọ́ ni ṣàìdédé ló kọ̀ dé lọ́jọ́ kan ó ní pásítọ̀ òun ní kóun máa fẹ́ mi wípé tóun bá fẹ́ mi òun ò ní ṣoríire látàárọ̀ dalẹ́ bó ṣe kọ̀ mí lẹ̀ nìyẹn tó fi mí lẹ̀ toyúntoyún. ọkùnrin tí mo dẹ̀ ń pàdé lẹ́yìn yẹn náà orin kan náà làwọn náà ń kọ tó bá pàdé mi láàárọ̀ tó bá máa dalẹ́ wọ́n á sá lọ bó ṣe kọ èmi àtọmọ mi àdẹ̀fọ́ lọ́rùn nìkan di wákàtí yìí nìyẹn. tí ọlọ́run bá ń ṣe oore wọ́n á sọ pé ibi ló ń ṣe tí ẹ ò pé o bó ṣe ń wò mí bá a ṣe parí ni mo ti lọ sílùú òyìnbó ńgbà tí mi ò rí ẹ ìlú òyìnbó ni mo wà látọjọ́ yìí bí mo ṣe wà nílùú òyìnbó mi ò níyàwó mi ò bímọ àwọn ẹbí mi ò dẹ̀ béèrè ṣọwárí mi tó ń wò yìí mo ní àrùn kan lára kánsà ni terminal tó ti ní ọjọ́ tí máa lọ ìlú òyìnbó ni mo ti mọ̀ mo wá ń fi nǹkan ránṣẹ́ sáwọn mọ̀lẹ́bí mi pé ká tiẹ̀ ṣe àwọn mọ̀lẹ́bí mi gbogbo ntọ́nà fẹ́ fowó ṣe pátá wọn ṣe é mo wá wò pé mò ń lọ láì níyàwó láì lọ́mọ ẹni tí mo kó jọ yìí ta ni mo wá fẹ́ fi ilẹ̀ fún ilé tí mo padà wá yìí mo wá ń wá ẹni tí màá kó gbogbo dúkìá tí mo ní àtowó fún pétò mo fi ilẹ̀ fún kò náà jèrè bàbá dráìvà tí mo ti wá rò pétò kí n kó fún lòun náà fẹ́ wá pa mí wá wò ó ìwọ lọ́lọ́run lò lẹ́ǹkíní láti gbà mí tó jẹ́ kí n kú ọmọ tó wá bí lọ́lọ́run tún wá lò tó gbà mí lẹ́lẹ́ǹkejì ó fi hàn pé ẹ̀dá tó bá ń ṣoore kó máa ṣe lọ tí ò bá ìjẹ̀rí ẹ̀rí ẹ̀ ń bọ̀ ilẹ̀ kì í ṣú ṣòwárí àti wọ́ àtọmọ tó bí gbogbo dúkìá tí mo ní pátápátá àtowó
máa kó fún yín. Tó bá di àárọ̀ ọ̀la ẹ máa tẹ̀lé mi. I have a lawyer in this country, yes. My lawyer, I'm kọ everything. I sign document to anybody ò ní lè bí yín. Gbogbo ohun tá a bá lè ṣe tó ń fi ní bí yín, I sign ẹ̀. Mo máa di ti yín. Ẹ má kúnlẹ̀ fún mi. Williams. Oore tẹ́ ẹ ṣe lẹ̀ ń jẹ́. Williams ọṣẹ́ o. Oore tẹ́ ẹ ṣe. Williams ọṣẹ́. Ẹ má ṣe bẹ́ẹ̀, má ṣe bẹ́ẹ̀. Oore tẹ́ ẹ ṣe. Wẹ́lẹ́ wọ́n ní mo mọ̀ tó fẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ sórí iṣẹ́ ayé. Ayé ń ṣe ẹni wá. Ṣé bá ń jí sọ fẹ́ pé òun ní ìyá? Ṣé nígbà tá a tọrọ ìyàwó borí mi ló ti fẹ̀ tó ń jẹ́ ọlọ́mọ bímọ? Olórí burúkú ara ẹjọ́ kìíní àná gbọ́dọ̀ bá tọrọ ọmọ. Orí iṣẹ́ àjíjá àti kọ́tì jíjá láti bá yín. Bí ìrè gbó mímú àbórí kí mọ́ mi. Bí ìlè mọ́ mi. Ó wá jókòó orí mi ò tiẹ̀ pa gidi. Kò ní da fún ọyá ìdílé bẹ́ẹ̀ kó lọ bẹ̀rù ẹ̀kọ́ máa. Ṣé mo sọ bá ń jẹ́ olórí burúkú ọmọ ìpapà? Pé kó dé wèrè igi tó débí. Ta ló béèrè pé àyè òkè? Ṣé ò ṣe èrè ṣá? Ṣáyé ò máa wọ́rí ẹ̀? Òru pa yálàyà bàbá ẹ̀ sọ́nà. Wọ́n ti mi tiẹ̀ kọ́kọ́ mọ̀ pé wọ̀nyí mo kọ́kọ́ rò pé èèyàn gidi kan nígbà wá súnmọ́ mi ní wèrè dé. Wèrè dé bá ẹ. Wèrè dé. Ìyá ẹ olórí burúkú yìí ni. Wọlé gbogbo ìjókòó. Èwo ni wèrè gan? Ìyá tèmi lè ń pariwo wọn bẹ́yẹn. Àbúrò burúkú ni ìyá ẹ tó. Ẹ kó sì jàre kí ló ṣẹlẹ̀. Èmi kẹ́mi kó sì. Kò sí yẹn mọ́. Ọwọ́ bọ́ọ̀lù sọ̀rọ̀ ẹni àmọ́ dín àgbájúmọ̀ ìwà. Ẹ má ṣàyẹ̀. Ẹ lè ṣàyẹ̀. Tíráìkì bí sórí ìyá ẹ òpó báyẹ̀ sọ̀rọ̀. Ẹ bá bọ́gò lórí wọn jàre. Ẹ bọ́gò mọ́ lórí. Bọ́gò mọ́ lórí. Ṣé wá? Let me have it. Àbíkẹ́. Àbíkẹ́. Ó tiẹ̀ ronú ọ̀rọ̀ gbèsè ilé ayé ẹ̀. Wọ́n ti porúkọ ọmọ yín dàgbò. Àbíkẹ́ ọ̀bùn ni wọ́n ń pè. Ẹ̀wọ̀n mo ti ṣe. Oòrùn. Irú súwìtì gan ni gbogbo rẹ̀ ká sọ́ gidi ni. Ó wẹ̀ láàárọ̀ yìí. Mo wẹ̀ ma. Stink! You stink! Ọ̀bùn Àbíkẹ́ ọ̀bùn tó jẹ́ pé àwọn tí wọ́n bá sùn kò ní yí àwọn tí wọ́n bá sùn. Ọ̀sẹ̀ ìdí gidi jẹ́ ọwọ́ à ń sọ fún wa. Èmi sì wọ̀ yúdé wọn ó sì èrè jà. Àbíkẹ́ ó lè máa rí mi ojú ẹlẹ́dàá rẹ̀ tóbi níbi tó ọba wà bóde. Níbo wá lọmọ ilé gbà lọ? Ó ní bí ọmọ kájà ló jáde ọ̀rọ̀ wèrè. Tí ìjọba bá ti Àbíkẹ́. Òkè ọlọ́jà tó ní Àbíkẹ́ kọ́ ọ̀rọ̀ wá rọ̀. Sọmọ tán pẹ̀lú àrọ́ gidigba ní English. Mọ̀mí wọ̀ta ni wọ́n sọ o. Àbíkẹ́ o, Àbíkẹ́ owó, Àbíkẹ́ o, Àbíkẹ́ àbò, alágogo lékúlékú, abẹ́yìn àrò pélémọ̀ pélémọ̀. Ó máa tọ́ o, ká kíyèsára, torí pàǹṣá ò fúnra, ó jáná. Mo lájà ò fúnra, ṣóun lájà jì, onílé ò fúnra, olè ní oko, ó tọ́ ká kíyèsára. Onílé ò fúnra, olè ní oko, mo ló tọ́ ká kíyèsára. Lówe lówe là ń lùlọ agídìgbò, ọlọ́gbọ́n ló lè yé, ọ̀mọ̀ràn ló lè mọ̀. Mo ní lówe lówe là ń lùlọ agídìgbò, ọlọ́gbọ́n ló ń jó, ọ̀mọ̀ràn ló lè mọ̀. Wọ́n pé ọ̀rọ̀ yọ̀rọ̀ ẹni olóhùn ròkò, wọ́n pé ọ̀rọ̀ yọ̀rọ̀ ẹni olóhùn ròdò. Bó bá ròkò bó bá ròdò àbọ̀rọ̀ ẹni lé. Ọ̀rọ̀ tí wọ́n bá ẹ sọ, kí ló dé tó fiyèsí?
wọ́n ní pé kó má ṣe kánjú lábẹ́ gbóná torí páyé yìí.